D'accord, pour appeler les bonne. J'ai network. No. Ari Anugba. Yes. Okay, this 500. Yes, sir. 500,000. So 600. Yes, sir. 600. Then 700. Yes, sir. Then 800. Yes, sir. Then 900. Yes, sir. Abi? Yes, sir. Then 1 million. Yes, sir. 1 million at 5,000. On your charges is low. 11,000. Oh, charges is 11,000. That's good. 11,000. 24,000. So, I understand situation, country presently. I understand the way àwọn èèyàn ó rí bákan díẹ̀ fún wọn. But glory be to God, I rí 1,035,000 naira. But mo ìjókòó mi mo ti rí 10,000 kan again. Mo ìjókòó mi láì pé mo ti rí 10,000 again. So, wọ́n ti fún wọn torí òye iṣẹ́ olówó ọgbọ̀n lẹ́gbẹ́ báyìí jẹ́. So, wọ́n náà kàn lè súnmọ́ ìgbè torí òye. So, wọ́n rí a lọ gbà ní cash torí mo fẹ́ kí àwọn èèyàn rí àwọn èèyàn tó dáwó mo fẹ́ kàn rí. So, àwọn èèyàn dá 1,035,000 naira to the glory of God. Mo gba Ọlọ́run gbọ́ pé wọ́n á tún rí àánú gbà sí. Ẹ̀yin lẹ kọ́kọ́ bọ́ta lánàá. Ẹ gbọ́dọ̀ lọ hospital bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Tá a bá ti ń parí live yìí, obìnrin àná yìí, ẹ̀yin wo lẹ dá wọn mọ̀? Tí wọ́n ní àwọn ẹ má tún kúnlẹ̀. Olùpẹ́ lọ́wọ́ ọjọ́ rẹ̀ ní fojú sọ fún ọmọ ọ̀nà ní ìjọba ìlọ́wọ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o ẹ̀rí ló kó òjijì o. Ẹ ṣé o mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ dákun ìrànlọ́wọ́ ní mo sì dúpẹ́ o. Oyinlọ ẹ jókòó kílẹ̀ pé. Ó ní ìrànlọ́wọ́ pé àfẹ́ràn lọ́wọ́ àwọn tá a jọ wà níbí báyìí kan sì jọ àánú wà. Ẹ jókòó ní. Ẹ ti ẹ̀jẹ̀ àkọ́kọ́ tiẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀ pé wọ́n tiẹ̀ fún yẹn nínú ẹ̀. Kí ló dé dẹ̀ sunkún? Kí ló dé? Kí ló dé sunkún? Ẹ tiẹ̀ ó dànù ẹ máa wá ẹ jẹ́ kí ẹ kọ́kọ́ rí obìnrin náà. Ẹ jẹ́ kọ́kọ́ rí obìnrin. Ẹ gbà sọ́wọ́ 100 ẹ jókòó 100,000. Ẹlẹ́ni 600,000. 200,000. 300,000. 400,000, 500,000, 600,000 naira. So, ọmọ yóò ní lọ́gbọ́n lọ́gbọ́n ọ̀rọ̀ ní gbogbo ilé owó ẹ̀ṣẹ́ o. Gbogbo bí jẹ́ tí mo wó alágbára ọlọ́ àwọn náà ní wọ́n bẹ́ o. Ọ̀nà ní ti gbọ́ mọ́yìn lọ́gbọ́ o. Lágbára ọlọ́wọ́ ní fẹ́ jẹ́ yí tó léde Nàìjíríà ṣe ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yí o. Ẹ ṣé o mo dúpẹ́ ọmọ lóore o. Ẹ yọ ọmọ Nàìjíríà ẹ ṣé o. Ṣé ẹja ọmọ mi ó dọ́gbọ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yí o. Iná ní dọ́kọ̀ òjijì. Ẹni dọ́kọ̀ òjijì ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ yí o. Ẹ ṣé o. Ẹni dààmú o. Òfò oníṣẹ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun wọn níbi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹni dọ́kọ̀ òjijì o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. ẹ pàlẹ́ ọkọ̀ fún bó ṣe wà ní. Ẹ ṣé o. 600 ni o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé o mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ìdààmú oníjẹ́ ti yín o. Ẹni fojú sunkún ọmọ o. Ọwọ́ tó ti fún ni ò ní tọrọ jẹ o. Wọ́n ní padà tọrọ fún yín o. Lágbára ọlọ́kọ́dún yóò tó parí aṣọ funfun
ní gbogbo lórí ayé yín o aṣọ funfun ò ní gbogbo lórí ayé yín ẹ ṣé mo dúpẹ́ o lágbára Ọlọ́run ò ní dájọ́ kú fún yín o àsìta àbọ̀ ò ní bá yín o ẹni kúkú òjijì o ẹni rí jà náà ẹni rí tómi o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ọmọ Nàìjíríà mo dúpẹ́ o owó rẹ̀ mo ti kó fún mi o ẹ dákun torí tọ́lọ́ gbogbo àwọn tó ń ṣe ìbàjẹ́ Àgbàlá Gabriel ikú òjijì ni ó pa wọ́n o ikú òjijì ni ó pa wọ́n àánú ni wọ́n ń ṣe o àánú ni wọ́n ń ṣe ká tó gbé mi sílẹ̀ fún o gbọ́dọ̀ náà lé mi lórí lé 300,000 ó lé 300,000 kò mọ̀ owó ògùn kò mọ̀ owó oúnjẹ o wọn àmọ́ fámìlì mi rí owó òkèèrè tó sí mi o àánú ni wọ́n ń ṣe o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé wọn náà tẹ̀ padà Ọlọ́run ní padà lẹ́yìn mi o Ọlọ́run ní padà lẹ́yìn mi o àánú Ọlọ́run ní jọ fi yín sílẹ̀ o àánú Ọlọ́run ní jọ fi yín sílẹ̀ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ̀rẹ́ ni Ọlọ́run gbé dìde tẹ̀ ní kó ṣubú yóò ṣe wá ṣubú yóò ṣojú Olúwa gbogbo ẹni dárò tí ò dá lẹ́yìn lórí wọ́n kàn sí ò dá lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀kúlé lọ́ọ̀tà yín ó gbà wọ́n gbọ́dọ̀ ẹ̀kúlé lọ́ọ̀tà yín ó gbà gbogbo ẹni tẹ̀lé wà lọ́wọ́ náà ẹ̀kúlé láwọn ọ̀tá yóò gbà lọ gbogbo ti àwọn tó ń ro nǹkan tí ò dá lẹ́yìn lórí orí ara wọn wọ́n mọ̀ fi gbé o Àgbàlá Gabriel gbogbo ẹni tó ń ro tí ò dá lé wọn lórí orí ara wọn wọ́n mọ̀ fi gbé o wọ́n ń ṣiṣẹ́ ìṣẹ́gi bá ṣẹ́gi ló kórí ara ẹni fi máa ń gbogbo ẹni tó dẹ pàkúkí ọ̀nà fúnra lára wọn ni wọ́n jì sí bá o wọ́n lára ni wọ́n jì sí bá o ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fọyà ṣiṣẹ́ ìrànṣẹ́ níbi tó wé náà tààtà gòdì ẹni fẹ́ ní kankan ṣiṣẹ́ ìrànṣẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin abiyamọ lórí láìfù ó dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o torí bàbá wa tí wọ́n bá pélé ètò ìkàlẹ̀ mo kí ìbùkún la fẹ́ wà ẹ ṣé o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o Ọlọ́run ìdá sí owó rẹ̀ dúró ní ayé gbogbo yín o ẹ ṣé o lẹ́yìn mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè orí òkè yìí o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè wa ya sẹ́yìn àmúsọ mo dúpẹ́ lọ́wọ́ olóògbé orókè ìròyìn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àgbàlá Gabriel bàbá ẹ ṣé o kí ni tó pé ìlú ń kọ ìdààmú òní wọlé sí i o òfò ní ṣe yìí o ọmọ aráyò ní takò sálà yìí mo dúpẹ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà mo dúpẹ́ o ọmọ aráyò ní takò sálà yìí o ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀rẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣé o Ọlọ́run ní dáwọ́ orí rẹ̀ tó ní ayé yín o lágbára tọ́lọ́ wọn ní dápò òjijì fún yín o àmọ́ orí kẹ́kọ̀ọ́ náà yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o àwọn ọmọ mi ò ní dọ́mọ lọ́mọ Olúwa ló bá wọn ò ní lọ́wọ́ ayérayé mo dúpẹ́ o àwọn ọmọ pariwo fún káàkiri láti bí ìjẹrin mo ti fẹ́ lọ ra nǹkan tí màá gbé jẹ mo ti fẹ́ lọ ra tí màá gbé jẹ nígbà tí ìdè dúró láàrin èèyàn mo ti fẹ́ lọ ra tí màá gbé jẹ ọmọ Nàìjíríà mo dúpẹ́ ẹ ṣé o ìdààmú òní wọlé tọ̀ yín o àrò òní nìyí òfò òní ń ṣe yín o ìbàjẹ́ òní jẹ́ ti yín ẹ ní mọ̀ kóró mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ torí mo ti ẹ̀mí tí mo tún fẹ́ sọ mọ́ mo dúpẹ́ o gbogbo ẹ̀yin olówó ayé yìí ìrẹ̀lẹ̀ ẹ ṣe o ẹ ṣe bí Ọlọ́run ní fawọ́ yín sẹ́yìn o ayérayé ò ní fawọ́ yín sẹ́yìn o ọmọ aráyé ò ní dojú ògo yín bolẹ̀ o ọmọ aráyé ò ní dojú ògo yín bolẹ̀ o ẹ mọ̀ ọ̀rọ̀ náà lọ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o 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 ẹ ṣé o. So I need God bless you for sharing. God bless you for liking. God bless you for viewing. Ẹ ṣé o. I need 400,000 bí àti 24,000. I need 400,000 bí kò 24,000. Ọmọ yẹn gbé mo wá gbé ọmọ yẹn síbí báyìí. Ẹ wá gbọ́ ọmọ yẹn. So n tí a gbá àǹtí ẹ̀yẹ wá sẹ́bẹ̀ mi. Oníwà níbí. Bá ń gbé small chair kan bí àti ẹ̀jọ́ ẹ wò ó bá ń gbé chair ìkéré tóbi. Jẹ́ kán fún abẹ́lé ìjókòó. Ẹ jókòó ní ẹ̀. Bó ni? Ṣebí ṣé ṣe network? No. Fóònù rẹ̀ kò fóònù mi. Ari àánú gbà o. Jésù. Ó jẹ́ this 500 mi. Yes sir. 500,000.
So 600, Abi? Yes, sir. 600. Then 700. Yes, sir. Then 800. Yes, sir. Then 900. Yes, sir. Abi? Yes, sir. Then 1 million. Yes, sir. 1,035,000. And your charges is low. 11,000. Your charges is 11,000. Damn, they do 11,000. They do 24,000. So, I more understand situation, country presently. I understand the pé àwọn èèyàn ó rí bákan díẹ̀ fún wọn. But glory be to God, a rí 1,035,000 naira. But mo ìjókòó mi mo ti rí 10,000 kan again. Mo ìjókòó mi láì pé mo ti rí 10,000 again. So, wọ́n ti fún wọn torí òye iṣẹ́ olówó ọkàn lè bọ́ báyìí jẹ́. So, wọ́n náà kàn lè súnmọ́ ìdè torí òye. So, wọ́n rí a lọ gbà ní cash torí mo fẹ́ kí àwọn èèyàn rí àwọn èèyàn tó dáwó mo fẹ́ kàn rí. So, àwọn èèyàn dá 1,035,000 naira to the glory of God. Mo gba Ọlọ́run gbọ́ pé wọ́n á tún rí àánú gbà sí. Àmín Jésù. Ẹ̀yin lẹ kọ́kọ́ bọ́ta lánàá. Ẹ gbọ́dọ̀ lọ hospital bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Tá a bá ti ń parí live yìí, obìnrin àná yìí, ẹ̀yin wo lẹ dá wọn mọ̀? Tí wọ́n ní àwọn ẹ má tó kúnlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ọdún rẹ̀ ní fojú sọ fún ọmọ ọ̀nà ní kí tó mọ yín lọ́wọ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o ẹ̀rí ló kó òjijì o. Ẹ ṣé o mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ dákun ìrànlọ́wọ́ ni mo sì dúpẹ́ o. Òyìnbó ẹ jókòó kílẹ̀ pé. Ó ní ìrànlọ́wọ́ pé àfẹ́ràn lọ́wọ́ àwọn tá a jọ wà níbí báyìí kan sì jọ àánú wà. Ẹ jókòó ní. Ẹ ti ẹ̀jẹ̀ àkọ́kọ́ tiẹ̀ pẹ̀lú ìtẹ́lẹ̀ pé wọ́n tiẹ̀ fún yẹn nínú ẹ̀. Kí ló dé dẹ̀ sunkún? Kí ló dé? Kí ló dé dẹ̀ sunkún? Ẹ tiẹ̀ ó dọ̀nà ẹ máa wá ẹ jẹ́ kí ẹ kọ́kọ́ rí obìnrin náà ẹ jẹ́ kọ́kọ́ rí obìnrin ẹ gbà sọ́wọ́ 100 ẹ jókòó 100,000 ẹlẹ́ni 600,000 200,000 300,000 400,000 500,000 600,000 naira. So, ọmọ yóò ní dọ́gbọ́n lọ́gbọ́n ọ̀rọ̀ ní gbogbo yín lọ́wọ́ ẹ ṣé o. Gbogbo bí jẹ́ tí mo wó alágbára ọ̀dọ́ àwọn náà ní wọ́n bẹ́ o. Ọ̀nà ní ti gbọ́mọ yín lọ́wọ́ o. Agbára ọlọ́wọ́ ní fẹ́ jẹ́ yín tó léde Nàìjíríà ṣe ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o mo dúpẹ́ ọ̀dọ̀mọ lóore o. Ẹyọ ọmọ Nàìjíríà ẹ ṣé o. Ṣé ẹ dáhùn ọmọ mi ọ̀dọ̀mọ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin náà ní dọ́kú òjijì. Ẹ̀yin ní dọ́kú òjijì ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Ẹni dààmú o òfò oníṣẹ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun wọn níbi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹni dòkú òjijì o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o. ẹ pàlẹ́ ọkọ̀ fún bójú wa. 600 ni o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o ìdààmú oníjẹ ti yín o ẹni fojú sunkún ọmọ o ọwọ́ tó ti fún ni ò ní tọrọ jẹ o wọn ní padà tọrọ fún yín o lágbára ọlọ́kọ́dún yìí ò tó parí aṣọ funfun onígbòkó lórí ayé yín o aṣọ funfun onígbòkó lórí ayé yín ẹ ṣé mo dúpẹ́ o lágbára Ọlọ́run ò ní dájọ́ kú fún yín o àsìta àbọ̀ ò ní bá yín o ẹni kú kú òjijì o ẹni rí jà náà ẹni rí tómi o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ọmọ Nàìjíríà mo dúpẹ́ o owó rẹ̀ mo ti kó fún mi o ẹ dákun torí tọ́ Ọlọ́run gbogbo àwọn tó ń ṣèbàjẹ́ Àgbàlá Gabriel ikú òjijì ni ó pa wọ́n o ikú òjijì ni ó pa wọ́n àánú ni wọ́n ń ṣe o àánú ni wọ́n ń ṣe ká tó gbé mi sílẹ̀ fún o gbọ́dọ̀ ẹ̀ náà lé mi lórí lé 300,000 ó lé 300,000 kò mọ̀ owó ògùn kò mọ̀ owó oúnjẹ o wọn àmọ́ fámìlì mi rí owó òkèèrè tó sí mi o àánú ni wọ́n ń ṣe o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé wọn náà tẹ̀ padà Ọlọ́run ní padà lẹ́yìn mi o Ọlọ́run ní padà lẹ́yìn mi o àánú Ọlọ́run ní jọ fi yín sílẹ̀ o àánú Ọlọ́run ní jọ fi yín sílẹ̀ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ̀rẹ́ ni Ọlọ́run gbé dìde tẹ̀ ní kó ṣubú yóò ṣe wá ṣubú yóò ṣojú Olúwa gbogbo
gbogbo ẹni lọ́rọ̀ ohun tí ò dáa lẹ́yìn lórí wọ́n kàn sí ò dáa lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀kúnlé lọ́ọ̀tà yín ó bá wọ́gbó lọ ẹ̀kúnlé lọ́ọ̀tà yín ó bá gbogbo yìí tẹ̀lé wà lọ́wọ́ náà ẹ̀kúnlé láwọn ọ̀tá yóò gbà lọ gbogbo ti àwọn tó ń ro nǹkan tí ò dáa lẹ́yìn lórí orí ara wọn wọ́n mọ̀ fi gbé o Agbala Gabriel gbogbo ẹni tó ń ro tí ò dáa lé wọn lórí orí ara wọn wọ́n mọ̀ fi gbé o wọ́n ti ṣẹ́gi bá ṣẹ́gi ló kórí ara ẹ̀yìn fi máa ń gbogbo ẹni tó jẹ pàkúté ọ̀nà fúnra lára wọn ni wọ́n jí síbẹ̀ o wọ́n lára ni wọ́n jí síbẹ̀ o ẹni fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹni fọyà ṣiṣẹ́ ìrànṣẹ́ níbi tó gbé ní tàìtà gòdì ẹni fẹ́ni kankan ṣiṣẹ́ ìrànṣẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin abiyamọ lórí láìpù mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o torí bàbá wa tí mo bá péré gbé ètò ìkàlẹ̀ mo kí ipò wọn la fẹ́ wà ipò wọn la fẹ́ wà ẹ ṣé o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o ẹ mọ̀ kọ́ táwọn olùbàjẹ́ ènìyàn o ọlọ́run ìlà sí owó rere dúró ní ayé gbogbo yín o ẹ ṣé o dáàdì mo dúpẹ́ ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè orí òkè yìí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè wáyà sẹ́yìn àmúsọ mo dúpẹ́ lọ́wọ́ olóògbé orókè rẹ̀ ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Agbala Gabriel bàbá ẹ ṣé o bí ìtòpọ̀ yìí lórúkọ ìdààmú òní wọlé sí i o òfò ní ṣe yìí o ọmọ aráyò ní takò sálà yìí mo dúpẹ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà mo dúpẹ́ o ọmọ aráyò ní takò sálà yìí o ẹ mọ̀ lórí ẹ mọ̀ bọ̀rẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣé o ọlọ́run ìdáwó rẹ̀ tó láyé yín o lágbára tọ́lọ́ wọn ní dápò òjijì fún yín o àmọ́ orí kẹ́kọ̀ọ́ yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o àwọn ọmọ mi ò ní dọ́mọ lọ́mọ olúwa ló bá ọmọ mi ò ní dọ́mọ lọ́mọ ayérayé mo dúpẹ́ o àwọn ọmọ pọ̀rọ̀ mọ̀ fún káàkiri láti bí ìjẹrin mo ti fẹ́ lọ ra nǹkan tí màá gbé jẹ mo ti fẹ́ lọ ra tí màá gbé jẹ nígbà tí ilé dúró láàrin èèyàn mo ti fẹ́ lọ ra tí màá gbé jẹ ọmọ Nàìjíríà mo dúpẹ́ ẹ ṣé o ìdààmú òní wọlé tọ̀ yín o àrò òní nìyí òfò òní ń ṣe yín o ìbàjẹ́ òní jẹ́ ti yín ẹ ní mọ̀ kóró mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ torí mo ti ẹ̀mọ tí mo tún fẹ́ sọ mọ́ mo dúpẹ́ o gbogbo ẹ̀yin olówó ayé yìí ire lẹ̀ ń ṣe o ẹ ṣe bí Ọlọ́run ní fawọ́ yín sẹ́yìn o ayérayé ò ní fawọ́ yín sẹ́yìn o ọmọ aráyé ò ní dojú ògo yín bolẹ̀ o ọmọ aráyé ò ní dojú ògo yín bolẹ̀ o ẹ mọ̀ rọ́nà lọ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o 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 So I need God bless you for sharing. God bless you for liking. God bless you for viewing. Ẹ ṣé o. I need 400,000 bí àti 24,000. I need 400,000 bí kò 24,000.